láti ìlú Àgbòrà bẹ́rìbẹ́. Ní tó fa àwọn ìjọba wa níkà wọ́n ṣèkà wa ó ní wọ́n ṣe jẹ́ kí epo wọn torí kò ṣe pé kò ṣepo ṣùgbọ́n torí pé wọ́n níkà wa wọn ò fẹ́ kí mẹ̀kúnnù kó tó wọn náà ṣe jẹ́ kó owó epo wọn tí a máa ṣe fún àwọn tí wọ́n ní epo tí wọ́n tà ó ní wípé àwọn tó lépo tí wọ́n tà ìkà ni wọ́n ìmọ̀ta ẹni nìkan ló ń dà wọ́n láàmú torí pé wọ́n ní nípamọ́ wọn ò tà wọ́n fẹ́ àwọn dẹ̀ ní epo yẹn tí wọ́n ń lò àbí fún ara wọn wọ̀n lépo tí wọ́n ń lò ní ṣùgbọ́n mọ̀ pé mẹ̀kúnnù bí àbárẹ̀ epo àní nǹkan tó yẹ ká ṣe èyí nítorí wọ́n yẹ kí wọ́n ṣe fún wọn kankan ní. Orúkọ mi ni ìyáàfin Mrs. Rita Ike nǹkan tó ayẹ̀wò wọn pé nínú kọ́ńtì tá a wà yìí a rí pé epo wọn àti jáde ó nira àwọn kan dẹ̀ lépo wọn ò tà fún wa wọ́n fowó kún gbogbo abẹ̀jọba rọ̀jọba kọ́ bá wa lọ sílé epo tí wọ́n ti lépo tí wọ́n ti ṣí fún wa tí wọ́n ti tà fún wa kọ́ bá wa tì í pa kọ́ bá wa já owó epo kó wálẹ̀ kí gbogbo ẹ̀ rọrùn. Ètò lè fà á mi ò ní idea much lórí tó lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwòye tá à ń wò kò sí tó yẹ kó fa Òwán Gógó Epo àwa la ní ṣùgbọ́n gbogbo refineries wa wọ́n ti bàjẹ́ torí kí mo lè bá a máa ṣe irú tí wọ́n ṣe yìí ni mo ṣe náwó sí àwọn refineries wa a ní refineries náà wọ́n tún ṣe ń kó crude oil lọ sí another country láti lọ refine wá ẹ jẹ́ ká jọ wò ó gbogbo ìgbà tí wọ́n dẹ̀ ṣe lè náà kì í ṣe pé wọ́n bẹ́ẹ̀ náà wọ́n ètò wọn rí olè tí wọ́n jà wọ́n rí jà but lásìkò ìsìn wọ́n lọ́wọ́n gbogbo epo mi ò rí tó yẹ kó jẹ́ pé epo máa wọ́n o mi understand kò yé mi but ó lè ti ní pé time tí wọ́n ta tí wọ́n rà tí wọ́n tà tí wọ́n rà tí wọ́n tà tó ti wà ní at rate of 160 400 kí ló dé lẹ́yìn ìgbà tí Tinubu wọlé ní last year ṣe bó ṣe pé yẹ ó ṣe pé yẹ ni tó sọ pé òun yọ subsidy ṣe bí ìlógún gbéjọba ìlógún gbàjọba now ṣe bí àwọn kan ló wà ní charge epo yìí ní refinery tí wọ́n jẹ́ ọ́fíìsà tí wọ́n jẹ́ ọ̀gá kí Tinubu invite wọn kí ló ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ fi ọ̀wọ́ gbogbo epo yẹn wọ́n fẹ́ fi dàjọba Tinubu láàmú èmi ò mọ anybody mo ti ṣùgbọ́n òye tó yẹ mi pé wọ́n fẹ́ mọ̀ fi da ìjọba Tinubu láàmú ni ẹ bá Tinubu ọ̀dà orí sọ ẹ bá Tinubu dà orí sọ pọ̀tọ̀ wọn gbogbo epo yìí wọ́n fẹ́ mọ̀ fi da ìjọba ẹ̀ láàmú torí pé yọ subsidy ṣanfara ni mẹ̀kúnnù ni ètò fa Òwán Gógó Epo mi so bí mi ṣe understand ma torí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rọ́pọ̀ ẹ ń ta 160 200 ó dẹ̀ di ẹlòmí ilé epo mi ns nígbà ìsìn ó ń ta 900 ní Ìmọ̀ta àwọn tí CPI lọ́dọ̀ wa bìkọ́sì Ìkòròdú eré àlèmí wà àwọn tí CPI wọ́n ta ní 860 àbí ẹ kí ló lè fà tí epo wọn bẹ́ẹ̀ yẹn kátẹ̀ wá sọ ti àwọn NNPC tiwa náà àwọn náà tẹ̀ mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ló nìyẹn àwọn ta ní 580 ìyẹn ní one food lọ bẹ́ẹ̀ yẹn wọ́n ta ní 580 lágbọ̀wá àwọn náà ta 580 lóòótọ́ bó bá ṣe yẹ kó rí irú ti gọ́ọ̀mẹ̀ntì yẹn gan ó ti yẹ kó below sí price tí wọ́n ṣe yẹn price tí wọ́n yẹn gan ti pọ̀ jù price táwọn ti gọ́ọ̀mẹ̀ntì tún ṣe náà òun náà ti pọ̀ jù bíkọ́ bá wa sọ wá sí wa ẹ jẹ́ ká sọ padà sẹ́yìn so bó ṣe tí tiwọn gan bá tún lẹ́sìn jù bẹ́ẹ̀ yẹn lọ mo bí àwọn dà ibẹ̀ ní gbogbo yẹn máa lọ láti lọ rí po ní tó fọ wọn gbogbo wa nínú but wọn ó kálukú ṣèjọba wọn pé ètò bá wù mí ni màá ta kò sí control price ní time tẹ́mi gbọ́njú tí nǹkan bá ìṣẹ̀lẹ̀ ní during the time of ìdí àgbọn price control wà ṣe bí sójà ṣe bí Tinubu ṣe bí wọ́n gbé fúlájì sójà fún kí ló dé tí ò kọ́ má jà àwọn officers kí wọ́n jáde kí wọ́n lọ máa destroy ilé epo tó bá ti lé epo kí wọ́n já any board of tamba tí tamba rí pé wọ́n kó nǹkan ọjà síbẹ̀ ìmọ̀ ṣe gbogbo kí wọ́n já nígbà yẹn wọ́n á já wọ́n á dẹ̀ ta ní the normal price wọ́n á dẹ̀ kówó fún àwọn tó léwó iṣẹ́ sójà ni wọ́n máa ta normal price wọ́n á dẹ̀ kówó fún wọn kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe ọ̀pọ̀ máa rà mo ò ní gbọ́dọ̀ rà sínú kẹ́ ẹ bá ti rà sínú kẹ́ ẹ dásìn pé ó fẹ́ lọ tún ta ni gbogbo kìíní yìí láti ní but I don't know àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn gan kì í ṣe gbogbo ẹ̀ ní Tinubu máa rí gbogbo àwọn tó wà surrounding Tinubu ọ̀tá ẹ̀ ni wọ́n ò fẹ́ kíjọba ò dáa most of our mẹ̀kúnnù náà ọ̀tá Tinubu ni wá so ìkan náà ni gbogbo wa but ìtí epo fi wọ́n yẹn kò yé mi kò yẹ kó rí bẹ́ẹ̀ àti wọ́n bá fẹ́ ṣe lótìtọ́ àti lódodo pé kí ni wọ́n máa ṣe ètò wọ́n máa ṣe ni pé control price lẹ́yìn control price Tinubu dẹ̀ ti fi control price síta tẹ́lẹ̀ ó ní kí wọ́n máa tà ní 400 but ó wá yé mi náà lẹ́nu nígbà Tinubu ní ta 400 ilé epo gọ́ọ̀mẹ̀ntì gan òun náà tún tà ní 580 naira
ṣé ó tán báyìí that's pé gọ́ọ̀mẹ̀ntì gan wọ́n ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ tún ti kó jẹ so wọ́n fake wa ni so àtàwọn tó ń tepo lọ́wọ́n àti gọ́ọ̀mẹ̀ntì himself they are just putting us wọ́n kàn fi wá sáà ni wọ́n kàn gbá wa bíi bọ́ọ̀ wọ́n ti sọ wá di bọ́ọ̀ lórí field even also kò yẹ kí wọ́n sọ pé 400 kí federal government in NNPC ó tún máa tepo tẹ̀ ní 580 na impossibility 400 tẹ́ni máa ń tàn àtàyẹn NNPC gan ó tún gbọ́dọ̀ less sí 400 yẹn ni torí pé gọ́ọ̀mẹ̀ntì ni so ibẹ̀ yẹn láti lè lẹ́nu ọ̀rọ̀ láti sọ fún àwọn individual but nígbà gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n máa ta 400 ilé epo gọ́ọ̀mẹ̀ntì gan ó ta ní 580 yes ó wà key and they will tired àbí táwọn bá jọ́ màlè lóko they will key and they will tired that's it ìbínú mẹ̀kúnnù ò dáa tí mẹ̀kúnnù bá ti bínú ẹ̀mí wọn ò kó gbogbo tí wọ́n ṣe yẹn kí wọ́n sọ fún wọn kí wọ́n fi sùúrù ṣe é mélòó tí mẹ̀kúnnù bá bínú tán kò ní lè rọgbọ kí wọ́n ṣe díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ so kọ́ má di pé bóyá etí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ bíkọ́ àwa náà ni wọ́n ń lò tí wọ́n fi ń lówó tí wọ́n fi ń rí ṣe tí wọ́n fi ń ṣe gbogbo ẹ̀. owó tún rédíò owó ti àti pé owó tún ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn yẹ ká jà á lọ owó tún ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.